Late madam Kande Erarewa ní ọba ẹ̀tí iye ìkẹ̀pá ọ̀kẹ́ ìbùgbó níbi pòtòkìtì ẹ̀ 131 years wà pọ̀pọ̀ níye. Èèmọ̀ yà fẹ́fẹ́ nínú kìí náà wà pọ̀pọ̀ níye. Bí wà máa pọ̀pọ̀ wọ́n ní mi wà máa olùwàtọ́ sẹ́bi yé. Wà olùwàtọ́ sẹ́bi yé olùwàtọ́ gbèrè ayé wà wọ́n pé pọ̀pọ̀ níye. Iyi mana ọ̀kẹ́ra iye nukọ̀kọ̀mọ̀. Iye nàyáyó ògélòsè nàyáyó wípé kwẹ̀. Iye ìkẹ̀pá ọ̀sọ́mẹ́ àyáyé ìráyé ògélòsè ìmọ̀sẹ̀gbọ́sẹ̀ iye amen Mrs. agbọ́bọ ìráríwá. Yebe ati awa yenogi yebe Miss Dora Isibo Benona Diawa Miss Felicia Osas Zele yenoro Ebo akiata Owe grandchildren Amalena Ebo akialebo Owe grandchildren Enae grandchildren Enanaga eje Ani edotie, yes, ya ni bema wakobo ne buwa. Afi osini na yakpe mebuwa wedo afi yi me awa. Wa yere Mr. Nosaka garewa
Miss Adesuwa Ogbebo, Mr. Lucky Isibo, Oreware Mrs. Osayame Ide, Ewa Yeye Mr. Uyi, Igarewa, Orewa Mrs. Itoa Ide, Ara Nakpani Atiena, Ayokone Botinina Bukwe, Mrs. Osa, one year, Michael Ide Mudia, Eva Yeye, Mrs. Osato Ame Osas, Adia Miss Precious, Amoviye Osas, Wapawa Dovia Move Beba. Ewana dia alakode Miss Treasure Iziepe Osi. Eniwa wakuboni yeme nori agwana wakakabo kubone tete nori agwana. Eniwa mage asopa ko wiye kinia. Ya tiotele akbezike. No mai kberoao. Akbezike. No balebo na kbejona negbe. Ẹgbẹ́ náà wí rẹ́kọ̀ ìrí ìgbèkùn ẹ̀ wò rá iye kórè ọmọ ìgbèkùn ẹ̀ ló pẹ̀rù wàrà tọ́ wà pẹ́ ẹ̀ òòrí ògùgù ní iye kórè ọmọ kí ìṣẹ̀dẹ̀ náà ìjòdò àìtọ́ ni òwúgbọ́gbọ́. Please, ladies and gentlemen, we are inviting the entire family to engage the floor with the children of our late mother. Let's go.
Wọ́n àwẹ́ra tó lè tì wọ́n. Ọ̀rìmà ìyé kórè ọmọ ìyẹn wẹ̀. Oke ìka àgùnmọ́lẹ́wà ọ̀wé àgbẹ̀pọ̀ nìyẹn. Ọ̀bíà àgbẹ̀ ọ̀bíà mìíràn. Àbíọ̀dì àmọ̀wé tírí àfọ̀ ọ̀pẹ́. 131 years. Ìmọ̀ ìmẹ̀nọ̀ta. Ọ̀rọ̀ ayé kọ́rẹ́ ọmọ wa. Bosa Street, where the senior son, Honorable, our Ambassador, Chief Nusakai, Ugariwa, Ali Brade, Niana Dobbs, Dito, Oninella Yekera, Igbia Papa no Poduma, Iki Bilibu, Nusakai, Novi Ugariwa. Ìdúró bọ̀sẹ̀ ìgbésù wà gbé. Ẹ̀gbẹ́sà. Agídí ọ̀pọ̀yọ̀. Ọ̀kámọ́ Bárẹ̀bà. Ọ̀kámọ́ is my father. Lẹ́yìn ẹ̀yìn with a low voice. A man that know the history of Edo State Nigeria worldwide. Never top ladder.
The families of your Garewa to enjoy the dance floor. Thank you.
Ladies of the Process Street and Miss Everos to enjoy the floor. Sikira, umay ready no ya sayo sa. Miyaki. Iye mo Yahoo FC.
To come and get the dance floor with Mr. Sosai in Zanzibar. Thank you. Money,
Lensas Motors, please to engage the dance floor. And friends and officials of Lensas Motors and Mr. T to engage the dance floor. Thank you. Ayọ̀ bọ̀ nílẹ̀ náà.
Thank you.
Obi Ajaze. Oh my God,
Thank you.